Assalamu alayka ya Toha Muhammad. Assalamu alayka ya Yasin Majid. Assalamu alayka ya Kahfami. Sí àwọn kan tó jẹ́ yín pé olùtẹ́tí sí làwọn, wọ́n fẹ́ ká lọ mọ̀ wípé àwọn scholars tí a ní ta pè lóní mímọ̀ yìí oríṣìí méjì ni wọ́n, àmọ́ kan ló dùn mọ́ Ọlọ́run jù tí ń bá mọ́lẹ̀ ṣiṣẹ́. Alákọ̀ọ́kọ́ al-mahiruna fil ilmi, àwọn tí wọ́n jìdò nínú ìmọ̀ dáadáa tọ́lọ̀ tún wá sí wọ́n ní eloquent, ẹni tó ti pó dáláhán láti sọ̀rọ̀, wọ́n wá jẹ́ mahiruna fil ilmi. Àwọn ìran kejì inú àwọn onímọ̀, àwọn lọ́lọ́run ròyìn ní al-Qur'an, àwọn rasikhuna fil ilmi, àwọn tó jìndò sínú ìmọ̀. Ẹgbẹ́ bí mo ṣe tú ọ̀rọ̀ méjèèjì yẹn, àwọn tó jìndò nínú ìmọ̀ ọ̀tọ̀, àwọn tó jìndò sínú ìmọ̀ ọ̀tọ̀. Àrọ̀ na àbòsí pẹ̀lú ànábì Muhammad sallallahu alaihi wasallam, òun ní kó dá nǹkan kan lẹ̀ lẹ́yìn ànábì tá ànábì ò ṣe. Ẹ wo tírà tí ń bẹ ní ọwọ́ mi, àlùfáà tó ṣe àfáà alùsùnà wal jamaa, kìí ṣe àfáà ṣí'í, kìí ṣe àfáà àwọn ṣíà o, kìí ṣe àfáà àwọn ṣíà o, àfáà o àlùfáà alùsùnà wal jamaa. Qala Abubakar Siddiq radiyallahu anhu, wọ́n ní Abubakar tí ń ṣe khalifa alákọ̀ọ́kọ́ lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, ó ń sọ báyìí pé kọ́nà bá wà yọ́nú sí. Ma anfaqa dir'ama ala qira'ati mawlidi nabiyyi sallallahu alaihi wasallam. Qala al-imam ash-Shafi'i rahimahullahu ta'ala, pé Imam Shafi'i ń sọ báyìí fún wa pé Assalamu alayka ya Toha Muhammad. ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn prof wa nípa ọjọ́ bí ànábì sallallahu alaihi wasallam. Ìyẹn ogún ọdún a máa jóni lọ́wọ́ fẹ́lifẹ́li, ẹ jẹ́ ká gbọ́. Ọlọ́run náà àrọ̀ na àbòsí pẹ̀lú ànábì Muhammad sallallahu alaihi wasallam, òun ní kó dá nǹkan kan lẹ̀ lẹ́yìn ànábì tá ànábì ò ṣe, kó sì tún máa fi rinlẹ̀ pé kọ́dà bí ò ṣe tọ́rọ̀ mọ̀lúdì bí ó clear dé lónìí. Lánàá ni wọ́n máa pé ẹ̀yin bolẹ̀ ti rẹ́rí pa ànábì ò ṣe, wọ́n láwọn náà gbà pa ànábì ò ṣe. Àmọ́ sí nígbàtà ànábì ọ̀wá sí kọ̀ wá dá ní kọ̀ dá, wallahi kọ̀ dá. Al-khayru fi ma fa'alahu sallallahu alaihi wasallam, ànábì ò sí, àwọn tó gbẹ̀yìn ẹ̀, ọmọ bíbí inú ànábì gbẹ̀yìn ẹ̀, àwọn ọmọ ànábì al-Hasan wal-Husayn wọ́n gbẹ̀yìn bàbá ayá wọn, Aliyu tó fọ́mọ ànábì gbẹ̀yìn ẹ̀, Abubakar tọ́jọ́ rẹ̀, Umar, Uthman wa Aliyu wọ́n gbẹ̀yìn ànábì. Kò sẹ́nìkan tó ṣe mọ̀lúdì nítorí pé kò sí nínú tá ànábì kọ́ wọn. Alimamu Abu Hanifa, alimamu Malikun, Ash-Shafi'i, Ahmad, gbogbo àwọn àìmà imamu Maliki nǹkan tẹ́ ń gbọ́ ni wọ́n fẹ́ràn ànábì jẹ́ ní àti wọ́lọ́. Ọ̀sọ́ kan nù wọn tó ṣe mọ̀lúdì. Ẹ dákun, ẹnìkan ò dóńdó kó wọ́n máa takò tẹ́nìkan sí àlìjánnà, ẹnìkan ò dí tẹ́nìkan lọ́wọ́. Àmọ́ dandan ni fẹ́ni ọba máa ń tí Ọlọ́run fi máa ń nú ọ̀rọ̀ Ọlọ́run àti súnnà kọ́ sọ jáde. Ẹ lè halẹ̀ nítorí pé wọ́n má bàa bínú ká má wàá sọ̀rọ̀ mọ̀lúdì mọ́. Mọ̀lúdì ò sí nínú tọ́lọ̀ fi rán aṣáájú ẹ̀dá sallallahu alaihi wasallam. A ti gbọ́ lẹ́nu wọn pé kò sáwọn sọ̀hábà nàbì tún sí, àwọn a'immatul arba'a àwọn náà ò ṣe é, síbẹ̀ ló wá sí rí. Ẹ wo tírà tí ń bẹ ní ọwọ́ mi, àlùfáà tó ṣe àfáà alùsùnà wal jamaa, kìí ṣe àfáà ṣí'í, kìí ṣe àfáà àwọn ṣíà o, kìí ṣe àfáà àwọn ṣíà o, àfáà o àlùfáà alùsùnà wal jamaa. Orúkọ tírà náà ni an-ni'matul kubra ala al-'alam fi mawlidi sayyidi waladi adam lil imami al-alimi al-alamati Shihabuddin Ahmad bin Hajar al-Haytami. Àfáà tó ṣe nù, bá a ṣe dákọ̀ rẹ̀ wọ́n ti gbọ́ yé gan, wọ́n ti mọ̀ gan, kò sí tí a fẹ́ sọ fún wọn. Àwọn àmà lọ page 7, àmọ́ ká tó dé page 7, àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n ní al-kitaba wa in aradta al-'itaba fa inna al-'itaba musafa'a matakana mushafa'a. Ìwọ́n tó fẹ́ sọ pé nǹkan yìí ò dáa, nítorí mú dání yìí ò dáa, ẹ má ṣe tí àwọn ẹ̀kan ò ṣe, ẹ má ṣe tẹ́ni yìí ò ṣe, ẹ má ṣe tẹ́ni yìí ò ṣe. Wọ́n ní make sure pójú ẹ̀ tó gbogbo nǹkan, tójú ò bá tiẹ̀ fẹ́ tó jẹ́ kó tó dájì, má sọ pé gbogbo nǹkan lójú ẹ̀ ti tó, nítorí tó sọ pójú ẹ̀ tó irú èmi tí mi kéjú ìdádì lọ yìí, tí n bá wá rí nǹkan náà tí bá wọ́n sọ pé ẹ̀yin tẹ́ lójú yìí tó gbogbo nǹkan yìí, ó yẹ ẹ wo eléyìí, ẹ lọ péèjì tó wà báyìí, tí ẹ bá wá rí nǹkan yẹn tó di pé n tẹ́ sọ pé kò sí ní tó bá wá wà, àfáà lójú yóò wá kéré pé irú ẹ̀gbin ìwo ló wà takò mí, irú ẹ̀gbin ìwo ló gbàlé mi lára. Now tí a bá wá lọ sí page 7 nínú tírà náà,
wọ́n fẹ́ sọ̀rọ̀ àwọn sọ̀hábà kí ni wọ́n sọ ń pa ọjọ́ bí ànábì, wọ́n fẹ́ sọ̀rọ̀ ń pa àwọn àìmọ̀ tí wọ́n sọ kí náà sọ ń pa ọjọ́ bí ànábì, àwọn àlùfáà lápapọ̀ kí náà sọ ń pa ọjọ́ bí ànábì. So wọ́n fi eléyìí challenge akéré o, ìdádí nìkan mo kéré púpọ̀, amẹ́ni tó kọ́ mi Dr. Yunus bí mo ṣe wí mọ́ tó bá mọ̀ àfáà mi, ó mọ̀ pé àfáà mi èé ṣe wọ́n kàn gbàdọ̀ fún àfáà mi complete ọlọ́run complete ariwo sì kọ́. So kí ni wọ́n fà yọ àfáà wò wá kọ́ wa pé ká rí nǹkan ká mọ́ sọ ọlọ́ ìdòkítọ́rù kọ́ wa àfihàn ulẹ̀ wọ̀rọ̀ à wọ́n ní báwọn ṣe gbà lọ́wọ́ bàbá Mudirul Markaz Adama Allahu hayatahu, wọ́n ní bàbá Mudirul Markaz náà ṣe gbà lọ́wọ́ Sheikh Adam nìyẹn tí wọ́n bá mọ́ sọ̀rọ̀ àmọ́ bá ṣe kọ́ wa nìyẹn pé ń tá a bá mọ̀ ká sọ bàbá ṣe máma. Náà tí a bá wọ́n pé jade qala Abubakar Siddiq radiyallahu anhu, wọ́n ní Abubakar tí ṣe khalifa alákọ̀ọ́kọ́ lẹ́yìn Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ń sọ báyìí pé ọlọ́run bá wa yọ́nú sí ma anfaqa dir'ama ala qira'ati mawlidi nabiyyi sallallahu alayhi wa sallam, ẹni tó bá ná dir'am ẹ jẹ́ ká fi wé 10,000 fún àwa talikas ní Nàìjíríà yìí pé ó ná nítorí ọjọ́ bí Ànábì sallallahu alayhi wa sallam, kana rafiqi fil janna, pé irú ẹni bẹ́ẹ̀ yóò máa bẹ nínú ẹni fàyàbalẹ̀ ẹni fọkànbalẹ̀ ẹni dùn nínú ọgbà ìdẹ̀ra. Wa qala Umar radiyallahu anhu, wọ́n ní alfa wa àgbà khalifa ẹlẹ́kejì lẹ́yìn Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, àwọn náà tún bá wa sọ̀rọ̀ kọ́lọ̀ bá wa yọ́nú sí wọn. wọ́n ní man azzama mawlida nabiyyi sallallahu alayhi wa sallam, pé ẹni tó bá pàtàkì, ẹni tó bá wúwo lẹ́mìí rẹ̀ tó pàtàkì ọjọ́ bí Ànábì, pé tí ìbá ṣe tànábì ni ẹ̀sìn wo lóhun bá wà, tí ìbá ṣe tànábì ni ibo ni àwọn tó bí òun bá wà, tí ìbá ṣe tànábì ni òun náà ní bá rò nínú mùsùlùmí, tó pàtàkì nìyẹn wúwo lọ́kàn rẹ̀, tó pàtàkì rẹ̀ ẹ wá gbọ́ kí ni wọ́n sọ. wọ́n ní faqad haya li islam, alẹ́ nínú kí ló ṣe haya li islam, ó tan islam ká, ó fọ́n islam ká. Ẹ jẹ́ ká wá fi òrora wa, ẹ wo gbogbo ọdún tí wọ́n bá ti ń ṣe mọ́lìd ní gbogbo ìlú kọ̀ọ̀kan ní gbogbo kọ́ńtírì kọ̀ọ̀kan, ẹ wèrò bí ṣe ń lọ bí omi. ìyún gan máa ń mú ìfẹ́ ẹ̀sìn wa wo ẹ̀sìn mi láì ṣe ìwà bàbà jẹ́ wọ́n ṣe mọ́díṣù wọ́n kàlù Kùránì tí wọ́n rí tó dá ó ń bẹ̀, ṣe mọ̀ pé ó ń tan ìsìláàmù ká nìyẹn. wa qala Uthman radiyallahu anhu, wọ́n ní àfàwà Uthman tí ń ṣe khalifa ẹlẹ́kẹta lẹ́yìn Ànábì wa Muhammad sallallahu, àwọn náà tó ń sọ̀rọ̀ fún wa. wọ́n ní ma anfaqa dir'ama ala qira'ati mawlidi nabiyyi sallallahu alayhi wa sallam, ẹni tó bá tún ná dir'am owó tá a pè níbi 10,000 yẹn lórí ọjọ́ bí Ànábì sallallahu alayhi wa sallam, wọ́n ní fa ka'annama shahida ghazwata Badrin wa Hunain, pé ó dàbí pẹ́ni náà ó bá wọn jagun Bádàrí ni àti ogun Hunain sallallahu alayhi wa sallam, pẹ́ni náà bá wọn jagun Bádàrí ní pẹ́ni tó bá ná owó nítorí pàtàkì ọjọ́ bí Ànábì sallallahu alayhi wa sallam. wa qala Aliyu radiyallahu anhu wa karrama Allahu wajhahu, Imamu Aliyu náà tún sọ báyìí fún wa pé òun náà tún fẹ́ bá wa sọ̀rọ̀ kí Ọlọ́run bá wa yọ́nú sí wọn, kọ́lọ́run bá wa tó gbangba wájú wọn ṣe, kọ́lọ́run bá wa ṣe fún wọn. man azzama mawlida nabiyyi sallallahu alayhi wa sallam, ẹni tó bá pàtàkì láyà rẹ̀ pé Ànábì yìí àwọn ni àna Ànábì tó ní ó ń kó àwọn bàbá ló tún jẹ́ fáwọn, ó wá pàtàkì ọjọ́ bí Ànábì yìí pé ọjọ́ yìí ó pàtàkì rẹ̀. ẹ máa gbọ́ kí ni wọ́n wá sọ fún wa. wọ́n ní wa kana sababa li qira'ati la yakhruju mina dunya illa bil imani, wọ́n ní tá ń pè ní kìrọ́ àtàǹkà láti bẹ̀rẹ̀ ń bò pé ẹni náà ò ní kúrò láyé yìí o àfi kó kúrò pẹ̀lú olùgbàgbọ́ òdodo. wọ́n wá ní kí wọ́n tún sọ wa yadkhulu li jannata bi ghayri hisab, ẹni náà yóò sì tún wọnú ọgbà àdẹ̀ra tí ò ní ní ìnira, yóò wọ ní rọrùn ni, tí ò ní ní wàhálà rárá. àti ra àwọn mẹ́rẹ̀ẹ̀rin báwọn. àwọn àfáà wa tún wá sọ fún wa pé àwọn àìmọ̀tòlẹ̀ àríbà wọn ṣe kí ni wọn ṣe. tí a bá tún wá wo page 8 ni mo 7 to page 8 ẹ wá jẹ́ ká bọ́ sí page 9 nísàlẹ̀ yẹn. wa qala al-imam ash-Shafi'i rahimahullahu ta'ala, pé Imam Shafi'i ń sọ báyìí fún wa pé
man jama'a li mawlidi nabiyyi sallallahu alayhi wa sallam ikhwanan ẹni tó bá kó àwọn mùsùlùmí jọ àwọn ọmọ ìyá rẹ̀ mùsùlùmí tó kó wọn jọ nítorí ọjọ́ bí ànábì sallallahu alayhi wa sallam ẹ tún wá gbọ́n tí Imam Shafi'i fẹ́ sọ fún wa pé Ọlọ́run bá ṣe dáadáa fún wọn. wa haya'atu 'aman wọ́n tún wá dáná wa akila makanan wọ́n tún wá specialize àyè wọ́n wáyè tó dáa wa amila hisanan wọ́n wá ń ké al-Qur'an ń bẹ̀ wọ́n ṣe madihu ànábì ń bẹ̀ wọ́n ṣe ọ̀rọ̀ Ọlọ́run níbẹ̀ wọ́n ń kọ́ra wọn ní ẹ̀kọ́ ẹ̀sìn níbẹ̀ kìí ṣe wọ́n kọ́ wọn ní kọkúkọ ẹgbọ́ wa amila hisanan tí wọ́n ń ṣiṣẹ́ dáadáa lé bẹ́ẹ̀ wa sara sábàbà li qira'atihi pé ìtànwí kìrọ́ àtànwí gangan ó ti di kìrọ́ àtànlò fún láti rọ pé èèyàn ṣe kí wá ní ẹ̀san tí wà bẹ̀fẹ́ ní Imam Shafi'i ni o wọn ni ba'atha Allahu yawmal qiyamah ma'a siddiqina wa shuhada'i wa salihina wa yakunu fil jannati na'im ọlọ́gbàdì ní ọjọ́ al-qiyama wọn lọ́nà ó gbé wọn dìde ní dìde kìíní pẹ̀lú àwọn ẹni òdodo àwọn tí wọ́n jagun sójú ọ̀nà tọ́lọ́run ọba àwọn ẹni rere ni ó sì tún máa bẹ nínú ọgbà ìdẹ̀ra Imam Shafi'i tẹ̀lé òsínbẹ̀ nìyẹn tíra yín Ahlusunna wal Jama'a amákàkà fún ara ní àfà kan ọ̀dà alìsí wọn ẹ bí àwọn tí wọ́n ń sọ pé kìíní yìí ò da ẹ bí wọn ẹni láti àwọn gbogbo àfà tí wọ́n gbà pàfà tí wọ́n sì ń lo tíra wọn kí wọ́n bá wa líìsì gbogbo wọn pé àwọn òwò náà ní mọ́rìdì òde àwọn òwò ló dá kí wọ́n wá ta at least àfà 50 ibi tó bá ti wúkẹ́ tì láàfà tó ní pé wọ́n bá ti dáko gbogbo wa la mọ̀ ọ́n tẹ̀lé ọ̀lẹ́ mọ́ náà ẹ jẹ́ ká lọ وقال حسن البصري حسن بصري gbogbo àmọ́ Basari Hasan Basari wọ́n ní radiyallahu anhu kono ba yenu si àwọn náà sọ báyìí pé waridtu law kana li mithlu jabal Uhud zaban fa anfaqtu ala qira'ati mawlidi nabiy sallallahu alayhi wasallam tó bá yẹ pé àwọn Ọlọ́run ló lè darí owó tó tó òkè Uhud ní ẹ jẹ́ ká má lo gold silver ẹ jẹ́ ká lo ní diamond ẹ jẹ́ ká lo bá kó tún lè ga dáadáa pé àwọn ò ná láti lè fi pàtàkì ọjọ́ bí ànábì sallallahu alayhi wa sallam ìwọ tán pèsè ibi ọjọ́ bí nítorí pé ọtí ẹ̀rọ aráàsì báàgì kan fún wọn pé ẹ fi dáná ẹ fi fáwọn èèyàn jẹ mìíràn náà nítorí tọ́lọ́ àbọ̀ ti ẹ̀rá pure water fún àbí bottle water àbí minerals tọ́lọ́ sí àáfàá tí mo pè yé so èyí ò ń dó bá bọ̀ ká tún wá tún sọ̀rọ̀ ẹ jẹ́ ká tún tẹ̀lé wa qala Junayd al-Baghdadi qaddasallahu sirahu àfàwà Junayd amangba al-Baghdadi wọ́n sọ̀rọ̀ fún wa pé man hadara mawlida nabiyyi sallallahu alayhi wa sallam ẹni tí ó bá present níbi ọjọ́ bí ànábì sallallahu alayhi wa sallam níbi tí wọ́n ti ń ṣe é kí wá tún ni wọ́n tún sọ wọ́n ní wa'azzama qadrahu faqad faza bil imani tó pàtàkì ẹlẹ́mìí rẹ̀ tó pàtàkì tó lọ ṣe yẹn tí èsì pé ó lọ ṣe bí ló ń ṣe nǹkan míì ó mà ti jèrè ìgbàgbọ́ tó dáa tí ẹ bá lọ ka tí rẹ̀ rí àwọn àfáà kan faramọ́ gan àwọn àfáà tó bá ní ò faramọ́ tán ní àfáà yóò faramọ́ o tán bá sọ fún pé àfáà yóò faramọ́ o àfáà tó pọ̀ ó faramọ́ àfáà tó pọ̀ tó pọ̀ mọ̀ faramọ́ so ẹ dákun ẹ̀yin àfáà ẹ máa wo tíra wallahi ẹ máa wo tíra ẹ má kàn jẹ́ pé ẹnìkan kọ pé kò dáa kíní kan ò ṣe é so àwọn ọmọ kéwù yín ọmọ JSS 3 náà ní mí JSS 3 náà ní mí ní ìsìnkú JSS 3 yẹn Ọlọ́run ọba ló mọ bí ó sì tú tí ń fi kàkọjá JSS 3 assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. ìmọ̀ràn mi sí àwọn kan tọ́jẹ́ yín pé olùtẹ́tí sí làwọn mo fẹ́ ká lọ mọ̀ wípé àwọn scholars tí a ní ta pè lóní mímọ̀ yìí oríṣìí méjì ni wọ́n àmọ́ kan ló dùn mọ́ Ọlọ́run jù tí ń bá mọ́lẹ̀ ṣiṣẹ́ alákọ̀ọ́kọ́ al-mahiruna fil ilmi àwọn tí wọ́n jìdò nínú ìmọ̀ dáadáa tọ́lọ̀ tún wá sí wọ́n ní ẹ̀lọ́ ń kó ẹni tó ti pó dáláhán láti sọ̀rọ̀ wọ́n wá jẹ́ mahiruna fil ilmi wọ́n wá jìnà dáadáa nínú ìmọ̀ oríṣi kan làwọn àwọn oríṣi wọ̀nyí ẹni tí ó takò wọn yóò mọ́ra dáadáa torí pé ìmọ̀ tí ń bẹ lọ́dọ̀ wọn ó kọjá bẹ́ẹ̀ èèyàn lè jìdò nínú ìmọ̀ dáadáa tí ó sì ní sí pé yóò lè tọ́yàn sọ́nà bó ṣe tọ́ àwọn ìran kejì inú àwọn onímọ̀ àwọn lọ́lọ́run ròyìn ní Al-Qur'an àwọn rasikhuna fil ilmi àwọn tó jìndò sínú ìmọ̀ ẹgbẹ́ bí mo ṣe tú ọ̀rọ̀ méjèèjì yẹn àwọn tó jìndò nínú ìmọ̀ ọ̀tọ̀ àwọn tó jìndò sínú ìmọ̀ ọ̀tọ̀ àwọn mahiruna fil ilmi òun làwọn tó kí wọ́n jìndò nínú ìmọ̀ ó ṣeéṣe àmọ́ rí ìdáyà lọ́dọ̀ wọn amúlẹ̀mọ́kùn tó
àmọ́ tó bá jẹ́ pé rasikhuna fil ilmi àwọn tó yẹ kó bá jìdò sínú ìmọ̀ ni yes yìí ní Ọlọ́run fi ń fún wa nù àyà inú suratu Al-Imran tọ́lọ́run sọ wípé warrasikhuna fil ilmi yaquluna amanna bihi kullu min indillah wọ́n máa wípé àwọn pátá ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá kódà gbólóhùn àtọ̀dọ̀ Ọlọ́run ló ti wá yìí kò ní dàrú mọ́ wọn lọ́wọ́ ìtú àyà yóò lè dàrú mọ́ wọn lọ́wọ́ torí àwọn gangan fúnra ara wọn rasikhuna fil ilmi ni wọ́n àwọn wo wá ní rasikhuna fil ilmi èyàn lè jẹ́ mahiruna fil ilmi kàn jìdò nínú ìmọ̀ àmọ́ rasikhuna fil ilmi kò ṣe é dájẹ́ Ọlọ́run ló máa ń rọ̀ sáká ọmọ ènìyàn sínú ìmọ̀ Ọlọ́run ní máa tẹ èèyàn sínú ìmọ́lẹ̀ ìmọ̀ ní ó fi yé ìdí nìyẹn tọ́lọ́run fi ń sọ náà àyà mi yìí pé yu'til hikmata man yasha wa man utiya al-hikmata faqad utiya khayran kaseera sẹ́ẹ̀rí tọ́lọ́ ní ó dìwọ̀n ila sabili rabbika bil hikmati wal maw'izati hasana tọ́lọ́ ní bọ́bá pèpè sínú ẹ̀sìn pèpè bil hikma pẹ̀lú ọgbọ́n àtọ̀dọ̀ Ọlọ́run wal maw'izati hasana pẹ̀lú wáàsí tó sì dánú fi pèpè Ọlọ́run padà wá yanjú ẹ̀ pé yu'tal hikmata man yasha ẹni tó bá wọ Ọlọ́run ní fún hikima tá ń pè ní wisdom bí àti lè wá ìmọ̀ kó lè ní ìmọ̀ tó tọ́lọ́wọ̀n bá fún ní wisdom látọ̀dọ̀ ara rẹ̀ kò lè gbọ́n tí ìmọ̀ yẹn ń sọ yé àwọn tọ́lọ́wọ̀n bá wá fún ní àgbọ́yé yìí débi wípé ọ̀rọ̀ Ọlọ́run yé wọn débi ihin ó ń bá ìmọ́lẹ̀ ṣiṣẹ́ kìí ṣe ìmọ̀ nìkan ní ìgbẹ́kẹ̀lé wọn àwọn ni rasikhuna fil ilmi àwọn làwọn tó yẹ pé Ọlọ́run ló mú wọn jìdò sínú ìmọ̀ àpẹẹrẹ irú wọn làwọn wòlíì Ọlọ́run tí wọ́n ti lọ Maulana Sheikh Adam àgámọ́dá Ọlọ́run bí rahmati irú wọn bẹ́ẹ̀ rasikhuna fil ilmi ni wọ́n Ọlọ́run wá pa méjèèjì papọ̀ fún Maulana Sheikh Adam Abdullahi Al-Alori bàbá ń jẹ́ mahiruna fil ilmi ẹni wọ́n tún wá jẹ́ rasikhuna fil ilmi àkọ́kọ́ nítorí pé wọ́n jẹ́ mahiruna fil ilmi kò jẹ́ kí wọ́n ríbi kó sí ẹni tí ó lè bẹ ríbi takò wọ́n wípé nítọ́sọ yìí kò sọ́nà bẹ́ẹ̀ àárí ẹni tó lè ríbi takò wọ́n ṣùgbọ́n nítorí pé wọ́n tún wá jẹ́ rasikhuna fil ilmi ẹni tọ́lọ̀ tún mú jìndò sínú ìmọ̀ ó fakọjẹ́ wípé bí wọ́n ṣe nímọ̀ náà tó wọ́n á sọ àwọn èèyàn nù tí kó méjèèjì ló papọ̀ sára wọn ló fà tí méjèèjì yẹn fi ṣẹlẹ̀ sí wọn tó bá wọ́n rí bẹ́ẹ̀ gbogbo àwọn tá a bá wá jẹ́ olùtẹ̀lé káwa náà gbìyànjú tí igun kíní bá wa sọ̀rọ̀ tá a gbọ́ tí igun kejì bá wa sọ̀rọ̀ tá a gbọ́ káwa náà ká fi ra wa wò wípé sẹ́ni yìí só ń búyàn ní àbó ń tọ́yàn sọ́nà káwa mú tó bá dáa jù lára wọn.